sí ilé ìní ní Kògbérègbè. Àwọn Yorùbá pọ̀ wọ́n ní ilé ọkọ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ àti gbélé ọkọ kò ń ṣiṣẹ́ kékeré sùúrù ìfaradà àti ìtẹríba. Ẹ káàbọ̀ sílé láàrin Kògbérègbè Amẹ́ríkà lélẹ̀ Ọlọ́run ṣàánú wa ojú mi rí tó. Àwọn kan dúró ń ta ní kọ̀rọ̀ wọn mọ̀ pé tí n bá ti Mr. Kògbérègbè síta báyìí àwọn rẹ́dì láti hàn ṣé wọ́n á fẹ́ ṣe yẹn ṣá torí mi ò rẹ́dì láti tọkọ mi síta ẹ mọ nǹkan tí mo wá ṣe ni bẹ́ẹ̀ ni mo ṣe mo ya mọ́kọ mi ẹ fẹ́ mọ bí tá ti bára wa Amẹ́ríkà ni mo mú láàrin Kògbérègbè. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind, you keep on making fun faces, don't seem to realize how much your actions hurt me. Hey baby, we used to talk about things that hurt us, now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free, I know you wanna fly. Ẹ gbọ́dọ̀ tó pọ̀ láti pàtàkì àti dé báyìí gbogbo àwọn akọ tọ́sẹ̀sì pálọ̀ kíyàwó gbọ́ bẹ̀ wá kókó jẹ wá gbomi ìṣọwọ́ fún mi kó o múná fi sí ayẹyẹ òyọ́ mi o mo ti gbọ́. lóní mò ń bá ó kú díẹ̀. Ṣé wọ́n ní Amẹ́ríkà tí mo sọ pé àwa yìí o ìfàjì ẹ má bínú ẹ wọ́n mo sọ pé ilé ìfàjì l'Amẹ́ríkà kò sí ayé fàmílì kéèké tutọ̀ ọkọ ń jókòó sí sitting room ó ń wo tẹlifíṣàn ó ń ka newspaper. Ẹ má ṣe mí bọ̀ bó ṣe kó lóògùn fún mi o mi ò jẹ fọ́ o èyí tó fi ń sọ nínú yìí nìyẹn ìyá ká fi jóbìnrin tó. Nǹkan tí màá ṣe fún l'Amẹ́ríkà gbogbo ọwọ́ tó ń gbé Nàìjà tá à ń ṣẹgbẹ́ ọkọ lórí aya wọ́n ti jẹ́ kí n mọ̀ obìnrin ló nílùú. Gbogbo ká máa fẹ̀ fún ta ló ń o lọ́wọ́ táwa yìí ẹbí má dàrú ẹ̀yìn máa jẹ́ inú ọbẹ̀ Kògbérègbè. Wọ́n ti jẹ́ kí n mọ̀ pàṣẹ tí obìnrin bá pa nílùú yìí òun làbẹ́ ń gé pẹ̀lú yẹn nǹkan tí mo máa ṣe fún láàrin ẹ̀yà gbọ́dọ̀ tó wà ní ẹ bá bẹ̀bẹ̀. Hello? Ẹ kálẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́. Ẹ̀mí mo chat pẹ̀lú yín lọ́sàn-án. Nípa ọ̀rọ̀ tattoo. Bẹ́ẹ̀ni. Irú ìtẹ̀ṣe fún ọ̀rẹ́ mi Daniela tó wà nísàlẹ̀ flat wà ẹ̀rọ ẹ̀ ni mo fẹ́ ṣe. No, 2 places ló máa wà. Ìkan máa wà níbi ìbàdí mi báyìí níbi ìbàdí lẹ́yìn bí butterfly ṣẹ́rí design tẹ́ bá ṣe síbi ìbàdí yẹn náà ni mo fẹ́ kó wà níbi cleavage mi níbi cleavage mi nígbà ìyá mi. No I'm a married woman. Kò sí problem so mo dẹ̀ fẹ́ kó neat kó wà pa ni. Màá send picture yẹn sí yín. Mo máa forward picture yẹn sí yín. Màá send ẹ̀ sínú mail yín so that ẹ lè mọ exactly nǹkan tí mo fẹ́.
níbi cleavage mi ó máa jẹ́ kékeré kò ṣe tó máa tóbi jù so ó máa wà pa tó máa neat mi ò fẹ́ yamayama rárá. Now Daniela sọ fún mi but ó ní ẹ̀ charge òun much ló sọ fún mi. No ẹ̀ lè charge mi náà much bí yóò bá kan náà lèmi àti yín jọ ń sọ ẹ̀ lè charge mi much. Okay mo ń wò pé ọ̀la Saturday then Sunday I'm a busy I ní kò sáfẹ́ ṣe so tó bá di Tuesday mo máa wá ní Tuesday torí mo ní night mo fẹ́ ṣe ní Tuesday mo lè fẹ́ ṣe kí n tó lọ sí night. No, Monday or Tuesday. Monday or Tuesday, yeah. Hold on. Dear Joe, for me 1 minute. Okay. Hello? No. Sorry. You record with him, we'll call you. I know, but you put me on call it. So, about the Tuesday, my queen, so time to have my. Actually, iṣẹ́ alẹ́ ni mo máa ṣe. So mo fẹ́ ṣe before kí n tó lọ síbi iṣẹ́ lálẹ́. Ó dà bẹ́ẹ̀ náà. Ó wà òkè. No, kò ṣe bẹ́ẹ̀. Nǹkan tí mo sọ pé mo fẹ́ nìyẹn bí bàdí mi lẹ́yìn ẹ̀ then bí méjì yẹn ni mo fẹ́ ṣá. Bí àyà. But Daniela sọ pé charge you much now. Anyway, I'm a sọ bó ṣàkàn fẹ́ kó neat. Mi ò fáwọn tó máa ń rough tó máa ń ṣe tó kò máa ń yamayama yẹn mo fẹ́ kó neat ẹ mọ̀ pé mo dúdú bí oṣù ọmọ pupa nǹkan tó máa yọ tó yẹ pé beauty ẹ̀ tó yẹ pé táwọn èèyàn bá rí báyìí ẹ mọ̀. Wọ́n á kan sára. Okay ṣe gan ó dàárọ̀ alright sir alright bye my dear jọ wá wo kíní. Ẹ pè mí. Wá wo nǹkan. Wọ́n pè mí o. Wọ́n love ẹ̀. Wọ́n pè mí o. Wọ́n love ẹ̀. Wo ṣorí ibi títí lédi yìí wà yìí. Èwo ni ẹ kí lè. Tattoo ni. No, ṣòkòtò ní oní kí n wà. No, tattoo yẹn ni níbi bíbà yìí. Tó wà kọ́dà sí bí òdì. Ibi bíbà yìí kò dé òdì. Bí òdì rèé. Kò dé òdì náà wọ́n máa dé nìyẹn. Kọ́kọ́ parí àtúntò nù ẹ̀gán náà. Parí ẹ̀ náà. So I'm thinking of getting tattoo bóyá bí irú bíbà yìí then màá ṣe ẹyọ kan sí bíbà yìí just for you. Just for me. Just for you. So. Ṣèbí just for me ni. Èmi tí mo wá jẹ́ mí yẹn náà mo ní mi ò fẹ́. Mi ò fẹ́. Ṣé gbogbo nǹkan tèlú máa ń yàtọ̀? Àjẹ́ kó yàtọ̀. Ọ̀nà dà tí ò ṣe ní yàtọ̀ kí la bá débi pàjá tàtú sínú òdì nígbà tí ṣe pé ayé ń ṣèyàn. Ṣé òdì nìyẹn ni? Kí wá ní fashion ni. I'll just. Ìdá ṣe tí ayé ò gbọdọ̀ bá yàn gbọ́ ìyàwó lé. Ó mọ iye àwọn obìnrin tó ń ṣe ó mọ iye obìnrin tó ti ní Amẹ́ríkà tàwa yìí ó mọ iye àwọn ìyàwó lé tó ní ni. Mo ní just for you now. Mo ní wọ́n lẹ̀ bẹ́ẹ̀ tí mi ò fẹ́ fẹ́ wọn. Àwọn bí máa yà gan. Wọ́n á yà sí gbogbo bí mi ò ní. Nǹkan tí mò ń sọ ni pé. Exactly nǹkan tí mo fẹ́ lélẹ̀. Eléyìí báyìí gangan. Mo fẹ́ butterfly yẹn gangan ni mo fẹ́ kó mọ̀ kó rọ. Then wọ́n bá mi ya kékeré wọ́n bá mi ya kékeré sí irú bíbà yìí. Bí báyìí. See that here? Oh my truth. Bí báyìí. Ó bọ́ ó ti bọ́ po àwa Amẹ́ríkà dáràn. Owó ṣàkíyèsí pé ṣòkòtò ọmọ ìwọ yìí ó lọ sálẹ̀. Ọmọ tí má ti. Béèyàn bá ti ya tàtú sínú òdì àwọn ṣòkòtò jẹ́ pé wọ́n gbọ́dọ̀ rí. Mi ò ṣe fún anybody. Èmi ló fẹ́ fi hàn. Ní anybody rí ìwọ gan ni mo fẹ́ kó máa rí. Ìwọ nìkan ló fẹ́ rí. Try to understand nǹkan tí mo ń sọ bí báyìí. Ó dà pé o fẹ́ fi hàn. O ò fẹ́ kí wọ́n rí àmọ́ o fẹ́ kí wọ́n bá ẹ ṣe before Tuesday tó fẹ́ ti ṣe alẹ́ tá ń fẹ́ rí lálẹ́ tá ń fẹ́ rí ibi iṣẹ́. Èmi ò kọ́kọ́ sọ́wọ́ tẹ̀ sọ o etí mi kọ̀ọ̀kan ni o àmọ́ ní sùúrù èbébì ni o fẹ́ ṣe fún. You are too jealous. Èbébì ló fẹ́ ṣe fún. Okay, mo lè change appointment mi. Mo lè fi sí next week sí máa wà ní morning. Tó bá nù léyìí mo ní mi ò fẹ́ tattoo mi ò fẹ́. Mo láwọn ọmọ ẹgbẹ̀rún tó ń jà lé mi ò ní wọn mi ò ní nǹkan tó ń ṣe ò dáa o. Mi ò sọ pé kò bá gbà mú àmì mi ò fẹ́. Ká nìyẹn nígbà tí mo wà ní Ṣàngó Òde mo láwọn ọmọ tí wọ́n yà tó pọ̀ mi ì ṣe fẹ́ wọn. Ó wá jẹ́ pàṣẹ mo wá fẹ́ tán ló wá fẹ́ ronú ẹ̀ jọ mi ò fẹ́. Gbogbo ọmọ tiẹ̀ ló máa ń wá bàbá gbogbo nǹkan ẹ̀ ló máa ń yàtọ̀ ṣáá ni bí táyé bá kọjú síbẹ̀
Tọ́mọ kọjú báyìí. Wọ́n máa nílò báyìí wọ́n fẹ́ gbójú tiẹ̀. Ó kí ló wà nínú kéèyàn yà nǹkan tó ń jẹ́ ọ̀túnba nìyẹn. Tí bá yà ń sìn for you ni. Ìwọ nìkan ló máa rí. Sórí ètí máa yà sí bíbà yìí. Tí o bá bọ́ṣọ ò lè rí nà ó. Ó kì í sáré máa bá rí. Sórí elédè máa sàn kan fún ẹ tó mọ̀. Àjọ̀nú kan wà tó bá tàtú rí. Ibi tẹ́ bá ti yà sí. Ẹ fẹ́ kí wọ́n rí ra aṣọ. Àwọn tó bá sí ìlú nìyẹn. Nígbà tẹ́ni kan yà sí bí ìdọ́kùn ẹ̀kọ́ wọ̀ pé wọ́n ṣòkòtò tá ń lọ sàlẹ̀ bí ẹ̀kọ́ tí ẹlẹ́ẹ̀fẹ́ yà kan sí bí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ máa wá aṣọ tá a máa fọrùn tá a máa fi ibi báyìí mi ò fẹ́ pé bí ibi báyìí ló máa rọra. Ibi báyìí. Ó dẹ̀ mọ̀ pé àmì náà mi kì í ṣe kó máa ń wọ̀wọ̀ kú wọ̀. Wà tó lè ti ìyá tàtú ni tó bá ti yà ń sìn àwọn nǹkan tá máa off àmọ́ báyìí wọ́n á lè rí wàá lè fi hàn. Tó bá tiẹ̀ máa hàn náà díẹ̀ náà la fi hàn ọ̀tàn lóní èmi ò fẹ́ tàtú kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀mọdé akọ́ mi ò fẹ́ ni ntẹ́yàn bá fẹ́ kò fẹ́ náà nìyẹn. O ti book appointment already. Ó ṣe cancel ìbẹ̀rẹ̀ ni. But try to understand na wọ́n níbi sáyé báyìí síbáyìí ní kí wọ́n máa bá wọn. Mo lé mi ò yíyí kú yí mi yíyí òfò mi yíyí ìranù ìyíran dandan. And again two things ni o. Mo tún ronú pé as in ọmọ dunni ó dà ó like ó sound local àwọn kan tún máa pè mí ní Àdùnní mi ò ń ṣàdùnní Dunní lórúkọ mi. Aduna mi ò fàdùnà ẹ̀ so mo ń wò bóyá kí n change orúkọ mi. Sí o lè máa jẹ́ Peggy àgbà àbí o jẹ́ Bingo. Èwe ni Peggy. Àwọn lè jẹ́ Bingo. Ayé wa dorí kò mo wò bóyá bíi. Káwọn ìyàwó lérè ẹ̀dẹ̀ ń wò mí hàn ìyàwó lérè lẹ́yìn. Ó rán àwọn ènìyàn obìnrin bẹ́ẹ̀ yẹn bí a máa pò wọ́n náà mọ àìjọbẹ̀rí ẹni tó expect pé òun máa débi ọlá olùgbà tó rí máa bá ṣe orí gbé débi ọlá so the next thing ni ó misuse àwọn chances tó ní. Èmi ò fi pé kọ́kọ́ bàdí níbẹ̀ because tàbá ní ká wo fashion trend ibi tó ń lọ ń sìn àwọn èèyàn ti fashion ti lọ sébi pé èèyàn lè ya tattoo ó kàn depend lórí tattoo téèyàn lè yà sára ni. Gbọ́ tán bá fi dá ti tèmi àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n ní tattoo lára tó yẹ pé ó fine tá a bá rí àwọn míì dẹ̀ dàbí àbàṣà tó jẹ́ pé nítorí loss tí àwọn èèyàn ní fún wọn ò ní lè sọ fún wọn pé àbàṣà ni. Though I don't buy the idea pé káwọn èèyàn máa ya tattoo àwọn horrible tattoo but àwọn kan wà téèyàn tẹ̀ sí máa yà tẹ́gbẹ́sọ́kọ̀ èèyàn náà bá rí ó máa appreciate ẹ̀ èèyàn sì lè ya flower èèyàn lè ya love so ìyẹn máa signify pé mo love ọkọ mi mo ṣe ya tattoo sára because torí ọkọ mi mo ṣe yà. Pápá mi o ìyàwó Betty. Ó bí ẹbí Betty. Betty. English name. English name. English name. Yóò soso lóso. Ọ̀rẹ́ ká fẹ́ wá English name tó wà ókè. Ó tẹ̀ sí local. Doni kò dé dàkú dàkálẹ̀. Àwọn American embassy wọ́n máa ń fọ́nbù. Kò yẹ kán fún wa visa. Honestly. Àìrọ̀. Mo pàdé àwọn míì ní Amẹ́ríkà mo wò pé báwo kan wọ́n ṣe get visa. Kí ló dé? Wọ́n mú àṣà àti ìṣe wọn mú lárugẹ. Local jù náà ọmọ tó bá dé ó ti wà civilized ṣe kẹ́ show pé yes àwa náà ti wà ń gbòòrò. Kàyà tattoo ṣe ìgbáyà sí ọ̀rọ̀ àti síbàdí. Àtìkò náà mo ti máa ń wò pé tattoo kí ló wà ní nǹkan tattoo. Ṣùgbọ́n gbà tó dé bí wọ́n ṣí ojú ẹ̀. Tí ó wà pa ọmọ kò sí pé ilé tó bá ti yẹ obìnrin tó bá dé bá ti yẹ tattoo wọn ló níranù ni. Ok ṣó níranù lè mí sí tó mú mi kì í ṣe. Ìranù tí ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. O ti ń wọnú ayé lọ ní ayé tí ń wọnú ẹ lọ òwò àtàyè tí ń pọ̀ jọra yìí òun kì í sáyé ayé ń kì í sí ẹ you are holding ayé just for you my dear. wọ́n ní mi ò fẹ́. pápá mi o ìyàwó wọ́n ní láàwọ̀ ká tó sọmọ lórúkọ nígbà tí èèyàn bá délùú òyìnbó gẹ́gẹ́ bí obìnrin tó máa sọ fún ọkọ ẹ̀ pé òun ti fẹ́ change orúkọ òun sórúkọ kan gẹ́gẹ́ bí nǹkan tí mo gbà lérò pẹ̀lú pé láwò ká tó sọmọ lórúkọ ni pé gbogbo àwọn orúkọ tá à ń wúwọ̀n yìí nílẹ̀ àwa èèyàn dúdú ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wa nígbà tí wọ́n ń sọ pé à ń dárúkọ wa padà sí ilẹ̀ ibi tí kìí ṣe ibi tí wọ́n ti bí wa tí kìí ṣe pé ibi tí wọ́n ti bí wa gangan nìyẹn àkọ́dá tó. tóbìnrin bá jáde nídìílé rí gbogbo ohun tó bá wà lára ẹ̀ tọkọ ẹ̀ ni even gbogbo ohun tóbìnrin bá rí kó fi ṣe wà tọkọ ẹ̀ ní tó bá ti kọjá gbogbo ohun tí ń yà sára yẹn ó ti kọjá tọkọ ọkọ mi ìfẹ́ bẹ́ẹ̀ o pé ìwọ òǹga ni ó fowó tí ó fi lọ́ọ́ yà sára ẹ̀ tí ó sára ẹ̀ di sáńbọ́ọ̀dù ọkọ mi ìfẹ́ bẹ́ẹ̀ so ṣùgbọ́n tó bá ti kọjá wípé
oge abẹ́ aṣọ ó ti di kó tó wá pa ọkọ àwọn òbí ẹ̀dá kó pa tọkọ ẹ̀ tì kó wá máa lọ bá wọn jókòó lọ́hùn ó mì pé àwọn tó ń ló ń bá ṣe kò bá tọkọ lẹ́bí ń bí mọ́. and again obìnrin tó bá ń gbìyànjú láti jẹ́ pé òun fẹ́ máa lọ yí àwọ̀ òun padà tàtún òun fẹ́ yà òun fẹ́ máa lo àwọ̀ kan òun fẹ́ máa lo ṣèṣesí kan tó jẹ́ pé ní ọkọ rẹ̀ kò tẹ́ lọ́rùn. obìnrin tó bá sóhun òjò ọkọ tó ń jẹ mọ́ tó gbé pò ń bí báyìí ó kọ yẹn ló gbé lọ sí Amẹ́ríkà tó wá débẹ̀ tó ń jókòó wọn lọ́hùn tó ti dára abẹ kò ní í ṣe pẹ̀lú wa mọ́ ń bí báyìí kó gbogbo àpé ìṣọmọ wọn mọ́. ó dà bí n pé ọfẹ kílé yẹn dàrú nìyẹn kò sì yẹ kóbìnrin ṣe nǹkan tọkọ rẹ̀ ọ̀fẹ́ nítorí dáa jù ni kóbìnrin ṣe nǹkan tọkọ rẹ̀ bá fẹ́ kílé wọn lè bá a máa dùn kán lè bá a nílé farabalẹ̀ nínú ilé wọn. Pápá mi ò ìyàwó kí ni ká ti bọ́ lórí ìyàwó ọ̀tún mọ́ yàtọ̀ tó sì gbá yà sí báyìí. ìyàwó sọ àṣẹ mo fẹ́ ṣe ra lẹ́nu. àwọn ìyá wa gan láti ọkọ̀ tó ń náwó làálì orúkọ náà fi ń kọ kọ́rúkọ mi sí bàdí ẹ̀ kọ́ ọ̀túnba kò gbèrègbè kógùn kọ́ ọ̀túnba kò gbèrègbè táyà kí ló fẹ́ yà butterfly labalábá nìwọ ni very beautiful thing. very beautiful thing mi ò fẹ́ làálì ìgbà tí mo mọ̀ ọ́ làálì sá o fẹ́ làálì kọ́rúkọ síbi o kọ́rúkọ ẹ̀ síbi àwọn dàtú nìyẹn ó kọrúkọ láti ní pé kí lẹ fi ń kọ́ gbà yẹn kájú jíjó lẹ fi ń kọ́ wá igbá wà gàdí ẹ̀ kalẹ̀ fún yìnbó kàbí òyìnbó kọ́ lóko fún Yorùbá wà gàdí ẹ̀ kalẹ̀ gàdí ló máa ṣe sí ìbàdí ló máa ṣe sí mi ò gàdí. àwa ní màdá ẹ̀wò àwa ní màdá ẹgbẹ́ wọ ẹgbẹ́ wò ẹgbẹ́ ìyàwó mi ní àwa ní màdá ní sùúrù jẹ́ wò àwa ní màdá tó dá báyìí. oníyíjú oníyíjú ó kàn máa ibi tí mo máa rọra dúró sí tó rẹ̀ máa rọra yà. àwa jókòó ní ọdẹ ẹ̀wò kí ló fẹ́ fún mi lẹ́sẹ̀. madam ẹni sùúrù o ti fẹ́ balance o ti fẹ́ pé o yóò gé nìyẹn. ọkọ ẹ lùkọ kí ló wà nínú gbẹ̀yàn kí ló wà nínú gbẹ̀yàn fẹ́ yẹ. ọsọ máa lùkọ jọ lùkọ. ok tí n bá yà síbi tí mo sọ pé mo fẹ́ yà sí tí mo bá pọ̀ yà sápá ńkọ́. ṣé gé ti ṣe ni. I just like it I love it mo fẹ́ ṣe my dear try to understand mo kàn fẹ́ kó reason pẹ̀lú mi ni o mo kàn fẹ́ kó reason pẹ̀lú mi ni sórí kí ni tí mo ń sọ yìí wọ́n ló máa láìkẹ́ àwọn òkè farabalẹ̀ o lè sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ nípa àwọn ọ̀rẹ́ mi gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ gan tí ẹ gbọ́dọ̀ rí ní sùúrù náà tá a bá kó ìyàwó lé gidi ẹjọ àwọn èyí tí ìyàwó yà tààtù mi níyàwó yóò ṣe ìyàwó gidi o ẹnikẹ́ tó fẹ́ra yín o bó ti wù yín ní o ṣùgbọ́n àwa tá a rí ìyàwó wa gidi tá a yẹ kó tààtù lára ẹ̀ka tó fẹ́ bàbá kó ìyàwó lé gidi 10 kalẹ̀ mélòó ní wọn lára tààtù ìyá sódò ìyá tààtù àwọn tí mo mọ̀ ìyá tààtù ìyá àbèjì ládílé tó ìyá tààtù. arúgbó làwọn yẹn jàre. ìgbà tó ń ṣoge wọn tún ya tààtù ń gbà yẹn wọn ìyá ní. wọ́n máa ya oríṣiríṣi sí apá báyìí. orúkọ wọn náà máa ń kọ àdùfẹ́ àdùnní àlàkẹ́. ẹlòmíì máa kọ orúkọ ọkọ ẹ̀. bẹ́ẹ̀ ni akọ́sára. ìwọ wà á níyẹn yà tààtù labalábá. tààtù náà ni. ajá yóò wájú ní kòtò. jọ ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ bí káwá kọ́ta máa ṣe sí mi. má tẹ̀ fi gbé lọ bí rárá mo ní mi yóò fẹ́ o èmi yóò fẹ́. ó kẹ́kẹ́ kékeré tí mo kàn rọra yà sí àárín bíbà ẹ̀ tí mo kàn rọra sí àárín bíbà ẹ̀. ṣóge ni àbí kí ló fẹ́ pè. torí tiẹ̀ náà mo ní mi yóò fẹ́ simple má ṣe fún mi yóò fẹ́. ó kì í ṣe nǹkan tí mo fẹ́ ṣe bá ṣe torí ọkọ mi náà tí n bá ṣe kò síbi tí mo yà sí òun náà lò bá òun yẹn sìn ṣe bí mo ṣe múra ni ṣe bí mo múra dáadáa mi ò ṣàṣì ara sí. ẹ bá ti ya tàtú tán sí àní ẹ fẹ́ máa wọṣọ tí wọ́n á fẹ́ kẹ́ ẹ lè mọ̀ ọ̀rọ̀ tí gbàtà wọn Nàìjíríà àwọn ọmọ burúkú náà dandan wọn ya tàtú sí bàdé wọn gbọ́kadà gbogbo òjì afẹ́rẹ́ ìgbẹ́lá máa wò ẹlòmíì àwọn tí ò ṣíà gbogbo kálẹ̀ ní tó yà síbí èmi ò rán yẹn o èmi ò fún yín o èmi ò ní tẹ́sí o dá àmọ́ ìyàwó tèmi ò jọ ẹ̀yìn o. ṣọ́ra àwọn tí wọn ò neat tó jẹ́ pé ara wọn rí pálapàla ṣé pé ibìkan máa dúdú ibìkan máa pupa àwọn yẹn ló yẹ kó máa yà tàtú. but àwọn tó yẹ pé wọ́n plain tó bá dúdú kó dúdú délẹ̀ tó bá fẹ́ pupa kó pupa délẹ̀ so àwọn yẹn ló lè yà tàtú tó yẹ pé táwọn yẹn bá rí gan wọn àgbáyé kó ṣe yẹ pé ẹlú ẹ̀ tàtú síbi tó ní yamayama tó yẹ pé tó bá rí gan àgbẹ̀ta ló rán ṣe tàtú bó ti ilé tí mo sọ ìwà ìjẹ́ wọn aláìkẹ́ tí kì í ṣe náà. lóní ká nígbà tí mo fẹ́ fẹ́yàwó. àwọn ọ̀rẹ́ mi mẹ́ta báyìí ló yà tàtú àwọn ọ̀rẹ́ mi mẹ́ta ó lè wà nílé ọkọ wọn ò ní problem wọn ní ẹni ọkọ wọn ò kí gẹ́gẹ́ fẹ́ ìwọ ìkànṣó yìí náà ni. àwọn Yorùbá tí wọ́n bọ̀ tán ní tíyàwó bá ti pẹ́ lé ṣe náà máa ń dàjẹ́ náà máa ń dòṣà wọn parọ́ arábìnrin ti balẹ̀ débi pé ó fẹ́ ya tàtú sígbáyà síbi ọyàn báyìí àyà kan síbi ìbàdí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì báyìí
ẹni pé ayé ti wá dorí kodò ó tún fẹ́ olóhùn òjẹ́ dùn ní mọ́ fẹ́ máa jẹ́ orúkọ bí wọ́n máa jẹ́ Suzy àbí kí ló pè é lẹ́ẹ̀kan mi ò tí decide. ò tí decide kí ló bàjẹ́ nínú dùn ní ọ̀làdùn ní kí ló bàjẹ́ ń bẹ̀. àná mi máa ń pè mí ládùn ni mi ò fẹ́. o fẹ́ ṣé ó mà wá ṣe báyìí o ṣé Amẹ́ríkà wá ìjọ ṣé wà kò wá ti ń yí ọpọlọ làwọn kan lọlẹ̀ díẹ̀díẹ̀ ó bọ́ èmi yóò fẹ́ tàtú ẹ pé wọ́n ò wá. mo ti fi fóònù mi sí. ikú didi ìyàwó lé a máa gbé mọ́tò ìyàwó lé a gbé mọ́tò kú òun ilé ẹ̀ báyìí a wá lọ gàdí kalẹ̀ ẹnìkan máa bá ya nǹkan síbẹ̀ wọ́n bá yàdí tó wọ́n fàtẹ́gùn sí wọ́n tún gbé gbáyà sí àwọn àwọn yà ìbàjẹ́ káyọ̀ ti yà kí n tó fẹ́ àbùṣebùṣe mo ti fẹ́ kò dẹ̀ sí yẹn bẹ̀. dúró náà sọ pé o jealous sọ pé ara ẹ̀ ń gbóná pé ìyàwó ẹ̀ fẹ́ lọ jókòó síyàn kó fẹ́ lọ yà tàtú kò sọ fún mi sọ reason fún mi. tó bá jóbìnrin náà gan ló fẹ́ yà fún ẹ tí ì bá ń ṣọkùnrin gan mi ò fara mọ́ so ọ̀rọ̀ pé mò ń jealous kò ń bẹ̀ mo ní mi ò fẹ́. ṣé o ní fẹ́ lóòótọ́ náà. mi ò fẹ́ kọ́lẹ̀kọ́lẹ̀ mi o. o ti wá lọ yà á o mọ̀ pé kí ni o ṣe parẹ́ fẹ́ kó mo sì lọ yà gbogbo wálé kọ́ kí ló máa ṣẹlẹ̀. ìdí abo ni sandpaper la a máa lẹ sandpaper a kọ̀ fa free a fà kó a dànù ní agbáyà àdídànù bẹ́ẹ̀ ni. ibẹ̀ máa jẹ́ igbó. èmi yóò fẹ́ ní kò mi ò rọ́gẹ́ kan nú ẹ̀ oge péjú di ìyàwó lé ká ní tó o ti ń ṣe sẹ́tẹ́lẹ̀ kó tó di pé o wọlé ọkọ àgbàkókè odò ní o ìmọ̀ ń ya tàtú o a ti mọ ọkọ tó bá dẹ̀ fẹ́ fẹ́ a ti fẹ́ mọ́ tàtú àmọ́ mo ti fẹ́ tán lẹ́yìn ọdún kẹta angoli àkàbà kẹrin tán bá ti fẹ́ ọdún mẹ́ta kọjá ló wá ń ronú kó fi àtàtù ó tún wá ronú ẹ̀ ńgbà táwa Nàìjà ìgbà tó débí. mo mọ̀ pé Nàìjà yẹn gbogbo nǹkan ni kíní ìyàwó ilé gbọ́dọ̀ do this ìyàwó ilé gbọ́dọ̀ do that ìyàwó ilé gbọ́dọ̀ rẹ́rìn jù nìyẹn àwùjọ ó gbọ́dọ̀ jójú tó bá dé pàtí wọn á ṣàníyẹn wọn á ṣẹ́wó nìyẹn so gbogbo nǹkan yẹn. bẹ́ẹ̀ bá ti wá sọdá síbi ìwàkiwà ìwọ ọlọ́dún ọ̀dọ́ ní kẹ́ wá mú. you lie you be free to do whatever nǹkan tó bá wọn ló lè ṣe. freedom to misbehave freedom to do rubbish. tó bá wọn ló lè ṣe ọmọ kọ́tọ̀ tí wọ́n bí báyìí nìyẹn wọn ẹnì kò réyàn kan ṣùgbọ́n wọn yẹn wọn máa ṣọ ẹ̀yàwó lágbàjá ó ti lọ yàtà tú ṣọpọ̀ ẹ̀. torí mi ọ̀túnba gbàṣà lárugẹ ni ọ̀túnba gbédè lárugẹ ọ̀túnba gbé Yorùbá lárugẹ o ò lè yàtà tú sí ìbàdí o ò lè yàtà tú sí gbáyà nǹkan burúkú ni ìyàwó lé. ok mi ò yà sí ìbàdí mọ́ jẹ́ kí n kàn rọra yà síbi ìdodo ni. aṣẹ́wó ní í ṣe ni. ìtàn mi ṣé mo ní wọṣọ ni. táṣẹ́wó nìyẹn ni aṣẹ́wó ní máa ń ṣàwọn kan àwọn yàtìbíyà o ló fẹ́ túbútú o ló fẹ́ lọ ra gèlè tuntun o ló fẹ́ wá tán tí ń wé gèlè tuntun o ló fẹ́ wá bí tán tí ń ṣerun onídìrí o ló irun onídìrí ọmọ ẹni tó yà wọ́n sórí lọ́kọ̀ tí mo rọra gbé sórí mi. èmi là bí ẹ mi ò bí ẹ mi ò bínú sẹ́lẹ̀ ìyàwó kan kíyàwó mi jáde kọ́mọ̀ kíyàwó mi jáde ó fìtì ẹ ṣùgbọ́n kò ń sí fitness nínú tàtú wọ́n sọ pé tàtú yẹn dẹ̀ fìtì ẹ wọ́n wà rẹ̀ lọ sàlẹ̀ díẹ̀ wọ́n lè rí. ọmọ wa kàn rẹ swag ni. wà á dẹ̀ jẹ́ kọ́ rí swag ni. ìyàwó dé ní láti jẹ́ kọ́ rí o lè má wọṣọ tó máa gbọ́ tó bá bẹ̀rẹ̀ báyìí. alo máa ti o ti rí ẹ wà á kọ́ bẹ̀rẹ̀ wà á kọ́ bẹ̀rẹ̀ pé ẹjọ́ ẹ bá wá kínní. lóní ayé òyọ pé wọ́n pé òun ṣiṣẹ́ kò possible èmi ò fara mọ́ ó dẹ̀ dábìtú pé tá a bá lọ bèrè lọ́wọ́ àwọn tiẹ̀ lé àwọn tiẹ̀ káàkiri a bá bèrè lọ́wọ́ tí wọ́n á jẹ́ kó mọ̀ pé kò pọ̀. wọ́n jẹ́ ká gbé lọ lé. a máa gbé lọ lé o ẹjọ́ ẹ bá wa gbé lọ sílẹ̀ ẹ bá wa bèrè káàkiri ẹ bèrè ǹjẹ́ ìyàwó ilé gbọ́dọ̀ ya tàtú ìyẹn àkọ́kọ́ tó bá tẹ̀ wá tó wá fẹ́ yà bóyá ọkọ wọn fara mọ́ tó yẹ kán yà sí bí ibi tàbí kán yà sí ibi ó bọ́. ẹ má gbé lọ lé mi fẹ́ àwọn tó wà nílé yẹn lórí ọ̀rọ̀ yìí wọ́n ní support mi wọ́n like mi. wọ́n like mi wọ́n náà like mi. ẹ ti bẹ́ẹ̀ like mi wọ́n rí àṣà ni wọ́n support àṣà àwọn tó rí pé nǹkan gidi ni. díà má yẹ ká gbé lọ lé má yẹ ká gbé lọ jẹ́ ká yanjú ẹ̀mí bàjẹ́ sí i. doni aláàṣẹṣẹ irọ́ mo yọ̀ǹda àṣẹ tàtú ó fọ pamela mi di àárọ̀ ọ̀la akọ̀bára wa nu lé ni kò lè bá tàtú padà dìgbà bẹ́ẹ̀ fọmọ kọ̀ọ̀kan ohun tí bá lè lé ò bá fẹ́
ìyàwó ilé náà gbọ́dọ̀ fẹ́ mo ní mi yóò fẹ́ tà èmi o Ọ̀túnba kò gbèrègbè o ìyàwó mi yóò gbọ́dọ̀ ya tattoo ẹ̀yin tọkọ yín tíyàwó yín ti yà mí òní kò dá wọ́n ní work in law. ibo ló yẹ léyìí sí. ẹsẹ̀ ni ok ṣó ní láti show off ṣó ní ẹsẹ̀ normally ẹsẹ̀ ṣe máa wà náà ní work dó mi ò lè yà sẹ́sẹ̀ náà. yóò yá sí i kó ní kọ́ bẹ́ẹ̀ yàrá yìí kó wá sí gbogbo ẹsẹ̀ báyìí kó yà sí ó máa ṣe o bára bá ti lọ ẹlòmíì kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ káni máa 12 ló wà tó ń ta ata tó ń tẹsẹ̀ bọ́ mo máa tó ìpèsè máa ń rí tó máa ń kọ́ bàtò jò tó máa ń kó ata tí wọ́n ń kó bọ̀ ẹ̀yàn èlùbọ́ tó ń kó gbogbo ẹ̀ káni bẹ́ẹ̀ ló ti lọ́ ń ṣe é ní òní ló ń tàtú nígbà tí gbẹ̀ ti lọ lálọ́ kiri gálà ni wọ́n ti. àwọn ọkọ ló ń yà jù àwọn ló ń yà wà á lára wọn. oh my god díẹ̀ òde tó má pa aṣọ àwọn mi lára wọlé bó ṣe neat. labalábá ó neat ó wà. wọ́n bí bẹ́ẹ̀ ni wọ́n rárá wà. ara ẹ̀. yìí jọ ń turu lọ. adé máa ríra kò sí tàtú pé wọ́n báyìí pé wọ́n tó rò fẹ́. tóbìnrin bá lọ ń take decision tí o kárí ọkọ ẹ̀ lọ́nù wà lọ́nà àfojúdi ṣebí wọn ní náà báyìí mo ti lọ ya kí ní yìí sìn tí mi ò sọ fún ẹ̀yin sìn wọ́n ní mo respect ọkọ mi àbí ibi tó ti máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn lè lò. o take decision gidi lẹ́yìn mi. ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn o. decision lórí tattoo rẹ. kí wọ́n lọ ya kó kàn délé kó kàn rí mi bóyá bí tí mo ti wà ní kíchìn tí mo ti ń fa bọ́ ló kàn lọ́ra wo kí lẹ́lẹ̀. káníyà àbèjì pè é ńlé láti nàìjà kó pè é sí pé àbúrò ẹ̀ kan o kó pe àdúní máa gbà mí kẹ́ ẹ wá wo kéjì ìṣe ló ń ya tattoo kí ló fẹ́ sọ fún kọ́ ní ìwòwò àti ẹgbẹ́ bá ẹ sọ̀rọ̀ ọmọ kékeré bá ká sọ pé ó ti tó bí 18 ó ti wọlé ọkọ kò ì wọlé ọkọ kò yẹ kó ṣe èyí tó bá ti wọlé ọkọ kọ́ mẹ́. àgbà permission lọ́wọ́ gbúrú ilé tèmi ṣe yìí. so káníyàwó àìdí pé ẹ léṣe pé ìyàwó òun fẹ́ ya tattoo àbí láàrin pé ẹ pé ìyàwó òun alájà fẹ́ ya tattoo kí ló fẹ́ sọ sí. go ahead. Go ahead. Kó jẹ́ kó ṣe ó wù ú ni. Gbà tó ṣe pé tó bá ti ya tàtú tó fẹ́ lọ bọ́ sí bọ́sọ̀ pé ewu ara mi o, mo ya tàtú. Ó dìgbà tó bá ti ń yà sẹ́ àwọn aṣọ tá a fi tàtú hàn láma wọ́n àgbà ẹ̀ kó lè mọ̀ kó yà. Ẹ ní fẹ́ yà kẹ́ ẹ faṣọ bò ó. Tí bíbá yẹn ò ní fẹ́ wọ aṣọ tí ò ní fẹ́ bò mọ́ mi ò ní fẹ́ ṣí ara mi sílẹ̀ but tí bíbá yìí náà wọ́n sì lè wà yóò tó bá wọ shirt. Ìyá kọ́ra sílẹ̀ díẹ̀ kọ́kàn rí tẹ̀yìn náà ẹ̀ kọ̀ọ̀kan náà ẹ̀ ra owó ẹ̀ kí lè máa gbé lówó tàbí kí lè máa gbé. bí a ti máa fẹ́ wọ mọ́tò aṣọ yẹn pọ̀ lè. ìyẹn ní Naija káà ló wọ̀n bí òkè bí olówó máa wà bó wọ́n ṣe fẹ́ ṣíkà wákọ̀ mọ́mọ́ ṣèdí kan rí o kìyẹn náà dáa oge tó dáa ni. kílẹ̀ tèmi náà tẹ̀ tó wá ń sọ̀rọ̀ báyìí sí. ẹ mọ̀ bó tó sọ ẹ ti máa jẹ́ kó jẹ́ kí n ṣe báyìí. ó jà bẹ́ẹ̀ kò sí tó jọ́ tó bá rí nǹkan mí ṣe yá tó bá bọ́ sí kíjì tó sóúnjẹ gidi wàá kó lọ́kàn wa. ìyàwó nílé má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind, you keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. 5,500. Ọdún tó ti mọ̀ ya arúgbó ìrìn.